ẹkún sọ níbi ìsìn ìrántí fún olóògbé John Ọlálẹyẹ olùkọ́ oríire táwọn jàǹdùkú ajínigbé mọ̀ ṣekú pa. Ẹkún mà sọ níbi ìsìn ìrántí olóògbé John Ọlálẹyẹ, ọ̀kan lára àwọn olùkọ́ tó mọ̀ pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù àwọn jàǹdùkú ajínigbé èyí tó wáyé ní ilé ẹ̀kọ́ Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 25 oṣù keje yìí ní ètò náà mà wáyé ní ìjọ onítẹ̀bọmi Emmanuel Baptist Church tó wà ní agbègbè Ìsàlẹ̀ Àfọ́n nílùú Ògbómọ̀ṣọ́. Ètò náà ni wọ́n mà ṣe láti ṣe ìrántí olóògbé Ọlálẹyẹ olùkọ́ ìmọ̀ ìṣirò ẹni tí àwọn agbébọn ṣekú pa nígbà tí wọ́n wà nínú igbó ẹsẹ̀ kò mọ̀ gba èrò ní ilé ìjọsìn náà bí àwọn akẹgbẹ́ olóògbé náà ní ilé ẹ̀kọ́ girama Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀, àwọn ọ̀rẹ́ àti àwọn tó ń kẹ́dùn wọ́n darapọ̀ mọ́ ìdílé olóògbé Ọlálẹyẹ láti bu ẹ̀yẹ ìkẹyìn fún un. Bí èèyàn bá jẹ orí ahun yóò máa sun ẹkún nígbà tí àkọ́bí olóògbé náà Daniel Ọlálẹyẹ tó ń ka ìtàn ìgbésí ayé bàbá rẹ̀ àti àwọn ilé ẹ̀kọ́ tó ti kàwé gboyè àti àwọn ibi tó ti ṣiṣẹ́ ṣáájú kí wọ́n tó gbé e lọ sí ìlú Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níbi tí ó ti ṣe àgbákò ikú òjijì lọ́wọ́ àwọn agbébọn tó gbẹ̀mí rẹ̀ ní àkàtà wọn. Tẹ́ ò bá gbàgbé ọjọ́ àìkú Sunday àkọ́kọ́ oṣù kẹfà ọdún yìí làwọn agbébọn òun ni wọ́n mà ṣekú pa ọ̀gbẹ́ni Ọlálẹyẹ gẹ́gẹ́ bí gíwá ilé ẹ̀kọ́ girama Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ ìyẹn arábìnrin Rachel Alamu bó ṣe fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwàásù rẹ̀. Àlùfáà ìjọ onítẹ̀bọmi Emmanuel Baptist Church ẹni ọ̀wọ̀ Daniel Adéwọlé ó mà ṣàlàyé wípé ikú olóògbé John Ọlálẹyẹ kò dín Ọlọ́run kù. Àlùfáà Adéwọlé tó fi ìwé Samuel kejì orí 12 ẹsẹ̀ 4-20 sí 5-20 tó fi wàásù. Ó rọ ìyàwó olóògbé láti mú ọkàn kó sì ṣe ìtọ́jú ara rẹ̀ àti àwọn ọmọ rẹ̀. Ó wá rọ arábìnrin náà láti dúró ṣinṣin nínú Ọlọ́run kó sì fi ìgbàgbọ́ sínú Ọlọ́run kí ó lè ní ìfọ̀kànbalẹ̀. Lára àwọn tó sọ̀rọ̀ ìkẹ́dùn nínú ètò náà ó ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn láti máa pa òwe ní ìgbàkúùgbà tó bá ń sọ̀rọ̀. Ẹni ọdún 57 ìní olóògbé John Ọlálẹyẹ, ìyàwó kan àti ọmọ 3 ló fi sáyé lọ. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ọ̀pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fèmí àti yín. Àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.